وهذا الشيخ إبراهيم توفيقي ولد إنياس أسد الوائسين كسر لهم فاي بابا وجوبة الزمان لهم فينا وواسكم على دنيا مفيدون كشيخ كماله Ali adadi lórí. Ó ti ṣe fáwọn ẹni ìṣíwájú tí wọ́n rí iṣẹ́ Ọlọ́run jẹ́ dógóńgó. Fajudukun ya ilahi bituli umuri. Ọlọ́run dákun à ń bẹ̀ ọ́ ni kó bá gùn yín. Wasalimukum bikayidil hasidina. Wa ma yariju baqa'aka sawfa yabqa. Wa ma yariju fana'aka sawfa yafna. Wa mautuka laysa yanfa'una ujuba. Adam Allahu dawlatakum ujuba. Adam Allahu dawlatakum ujuba. Assalamu alayka. Assalamu alayka. Assalamu alayka ya sayyidi ya Rasulallah. Assalamu alayka. Assalamu alayka. Assalamu alayka ya sayyidi ya Rasulallah. Ali masiratu na taibata musriya ya sura qabral hashimi muhammadin lama fasha wa ya fi akinafia fataka mashal حجاجنا ومحمد قدرت أن أملا دموع مهابلا شوقا إلى شوقا إلى هذا النبي محمد أقسمت به رماني مالي مفصل إلى هوى حب النبي محمد. السلام عليك. السلام عليك. السلام عليك يا سيدي يا رسول الله. أعوذ بالله من الشيطان اللعين المطرود من رحمة الله. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم على عين الأكل التي تتجلى منها عروش الأكائك عين المعارف الأقوام صلى الله عليه وسلم صراطك تم الأسكام. اللهم صل وسلم على طلحة الأكب الحق كنز الأعظم إفادتك منك إليك إحاطة نور المتلسم صلى الله عليه وسلم. صلى الله عليه وعلى آله صلاة تعرفنا بها إياه صلى الله عليه وسلم. آريات مني إليك يا رسول الله صلى الله عليه وسلم. وإلى روحي مولانا الشيخ أحمد سلم تجان وغوث الورى فرد في عصره غوث جميع العزمنة والأمكنة إنه عبد الله بن عبد الله وهو بنفسه عبد الله مولانا الحاج إبراهيم النياسي وكذلك باب حضرة سيدي علي سيس مفتي الكبير مولانا المرحوم شيخ محمد كمال الدين الأدبي وكذلك رسول العلم شيخ آدم عبد الله الألوري والشيخ محمد يوسف أبو وجي وأبي ومربي المرحوم مولانا الشيخ محمد البشير Olorundare الإخلاصي العالمي وإلى أرواح جميع الأولياء في مشارق الأرض ومغاربها. بسم الله يقول هو الله. بسم الله الرحمن الرحيم. bọ̀m̀bọ̀ gbogbo àwọn àlùfáà báwọn yóò tiẹ̀ gbọ́ mọ́ wí àrí gbogbo àwọn ta kálẹ̀ iná làfáà wa. Gbogbo àwọn ta kálẹ̀ yìí làfáà wa. àwọn bàbá yìí kọjá ká máa pé Chelsea lẹ́nìkan Man U lẹ́nìkan lágbájá ni mo tẹ̀lé mi tẹ̀lé nìkan èwo ni dáàdi tiwa tó nu wọn. Ajakumullah. gbogbo àwọn ta dárúkọ yìí kò sẹ́ni tó jókòó ń bì tí wọ́n lágbára rẹ̀
ẹja kékulọ aláwọ yẹn kó máa jẹ àlékún kẹ fún wa kó lo òkè dáadáa ẹ dákun. bismillahir rahmanir rahim qul huwallahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. gbogbo àwọn tí wọ́n jẹ́ khulafa wọn lápapọ̀. gbogbo àwọn tí wọ́n dilé wọn mú lápapọ̀. láti ibi tó ti bẹ̀rẹ̀ débi ó dé. láti ibi ó ti bẹ̀rẹ̀ débi ó dé. ọlọ́run máa fàlàfíà jẹ wọ́n yà. ọlọ́run máa fàlàfíà jẹ wọ́n yà. afa Ismail. ayakumullah. ka sọ́tàn. ládàá yọrí. ọba wa gba Sheikhul Ikhlasi ní kalẹ̀. adamallahu wa yatashin. gbogbo ẹni tó náà bá fẹ́ lámì kó pariwo Sheikh kó lókè. Sheikh. ẹ dákun mẹ́ta la awi àti wẹ̀yẹ kan wí kejì. Sheikh. ẹja wí kẹta kó hóyàn. Sheikh. baba àlefa àga tó yẹ yín náà ni wọ́n gbé fún yín. ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé kì í ṣe gbogbo ẹni wọ́n gbàgà lẹ̀ dúró dè náà ló fìtì. kò ṣe ọgbẹ ni wọ́n gbàgà lẹ̀ dúró dè náà ló fìtì ẹ̀. bàbá gbọ́ kí mo ń bọ̀ bí kíkín wọn a máa gbàgà lẹ̀ dúró fẹ́ lómi torí mùsíbà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tí wọ́n bá gbérú ẹ̀ lẹ̀ fún yẹn. bá a bá rí mọ́kọ́ gbogbo ayé ló gbà pẹ́yìn náà ni. kéèyàn jáde kí wọ́n pẹ́ àléfà rí ẹ ṣe é fi hàn àwọn àléfà mi ò ṣe fi hàn ẹ máa ń fàdúrà ránṣẹ́ láti inú ilé ni. bàbá àgbà Sheikhul Ikhlasi ẹni tó wí wọn àwa náà ó rí bẹ́ẹ̀. yamutu. ẹni tó wí wọn ọlọ́run ló ń ta wù fáwa náà bẹ́ẹ̀. amiina. ẹ jẹ́ pé adamallahu hayatahu. yamutu al-marhum wal afaru tahya. ọba àlefa kò sẹ́ni tí ó sọ̀rọ̀ níbi tí ò ní dákọ yín báwọn èèyàn gun ò bá funra sẹ́nu pé nǹkan ṣe àwọn àrùwáwò tí ń bá yín ṣiṣẹ́ mọ̀ pé nǹkan ṣe. bàbá rí mọ́kọ́ wọ́n ní akí bàbá tó ṣiṣẹ́ ẹ bọ́mọ bá ba ṣe bàbá jẹ́ kò sí ohun tá a wí náà máa kí bẹ́ẹ̀ ni. àṣetà bá ti kí dírẹ́fà ká máa kí kọ̀ǹdọ́tọ̀ tó pèrò náà. bàbá kí dírẹ́fà. o ṣeun téèyàn bá kí ẹni ó kọ́lé ẹja kíkí àtẹ̀kà tó ní ó bóun tọ́jú ilé. ojú bá tún zaman. bàbá rí mọ́kọ́ ẹ̀yìn ọjọ́ lálẹ́ ifá bàbá. Sheikhul Ikhlasi ẹ̀mí yóò gùn fún wa. amiina. tá a bá tún rí ilé mi bá ti máa kí yín náà nù. àmín. ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn. àmín. ṣé bàbá gbà pé kíkí òun ẹ jù bẹ́ẹ̀ lọ lọ́kàn mi. ìfẹ́ bá àkókò jẹ ni ìjókòó ìsìrè ìjókòó tó kẹnu. wáyé bukọ́ zikiruhu. mo kí gbogbo àwọn bàbá wa lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún bẹ́ẹ̀ náà afa Adam dákun má jẹ́ kí n lọ jìnnà. yakumullah. gbogbo àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ a ṣì wà lọ́lídé báyìí. September fọ́ọ̀kọ́ ni mo lídìí ó bẹ̀rẹ̀ báwọn ẹ̀rí ọmọ ìyá mi náà ṣe hun. ìjọba ilé rí Hafeedul Muhkliseen níjọ́ wọn bá ti wérú àwọn àtàwọn ní ti iṣẹ́ bẹ̀rẹ̀. alọ́jọ́ jánu. gbogbo ìjọ tá a bá sì ń dáwọn tàjí àbáyé a ṣì wà ní. ni mo ṣe sọ fẹ́ nìkan pé bàbá àgbà òkè mo ní tí wọ́n bá pè wá sínú àwọn òde kan lọ́rọ́ kọ́ ni kó ló gbogbo ọmọ tó ní. nígbà tó bá ṣe ra rẹ léṣe nígbà tẹ́ ń ṣe training kí lọ́ọ́ wà fẹsẹ̀ ń ṣe tó bá di competition. ojú bá tún zaman. wọ́n ní akọ sọ̀rọ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ wà ní ó yá kí ni yàsín wí kí ni wá kí àwọn. ọ̀nà ẹgbẹ́ friendly. lóde ta ni fẹ́ gbó lọ́wọ́ ajá sí náà tù. ló ń ránṣán. bàbá ẹ ju báyìí lọ́lọ́kàn wa kama kana rabbu yakunul marhum àṣírí yín ti tú lára ọmọ tẹ bí. níjọ́ mo kọ́kọ́ pàdé Sheikh Abdul Ganiy yìí ìwà ń sọ̀rọ̀ bí ẹni tó lè jẹ́ kọ́kọ́ tán àṣé kí ni wọ́n yẹn ni. ní àwọn sọ lẹ́kàn tó gbọ́n àwọn ọ̀dọ́ àfàwọn àṣẹwùlà fàáyì. jẹ́ kó òun rẹ̀ jọ ti wáyé àṣé wọ́n ń tàn wá ni. wọ́n wá rí gbogbo ẹ̀ lórí social media lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lọ́la yín ẹ̀mí wọn tó gùn. amiina. gbogbo yín bàbá mo kí o. kìnyín. bí wọ́n ti ń wọlé náà ni wọ́n ń dárúkọ bàbá tó kọ́ wọn Kùránì ní bàbá tó ṣe kíní kan ní ọba tó ṣe ń lẹ́nu tó ṣe fi hàn àwọn àgbàlagbà mi àgbàdo òfin tì wọ́n àwọn ọmọ náà wà nínú agbádá fún wọn bá ran fún náà kí ni ó wọ̀ àwọn ọ̀nàjàlá mi àkàn bíi tẹ́rù bàbá ẹ máa yẹ gbà sí ṣé ẹ nídìí àwọn ìyàwó kékeré sí màmá tó gbé méṣà yìí ti fọ́ ni ṣé máa mú wọn bọ̀ ẹ̀mí yóò gùn. amiina. mo kí Mawlana Sheikh Abdul Mu'min adamallahu wa yatahu. Muhammad Raji ọkìn fisallahu wa. nínú àwọn tí Ọlọ́run fi ṣe àmì pé Kùránì máa ń gbé yàn nínú wọn lẹ́wà tẹ́kí tẹ́sí jèrè ń diẹ Ọlọ́run wọlá Sheikh Adam wọlá Nabi Muhammad sallallahu alaihi wasallam. wọlá Mawlana Sheikh Ibrahim Inyass. ni wàá ṣe fìdáwù yín báyìí. amiina. wọlá ayé àti bàbá. Àmín. wọlá wàlá quwwata. illa billahi al-aliyyil gbogbo yẹn azim. àlùfáà mi lápá àláfíà wọn bẹ́ẹ̀ ẹ tóbi lọ́kàn mi o. ẹ tóbi o. bàbá wa gba imam mo ti kí bàbá ẹ ó dà pé ṣé ẹ máa ń tẹ̀lé bàbá mi kí sí mo máa ń ṣẹlẹ̀ dáadáa nù tẹ́ fi lè rán mi létí pé bàbá mo ti kí wọn bàbá àbí mi kì í sà bàbá wa gbà mo kì í ẹ̀mí ogun gbogbo yẹn àfa gbàgbà alukurama alajala tẹ jókòó mo fi bàbá gbọ́ lọ́n darí kí ohun tó lè dùn mọ́ yín dúdú náà nù
Ọlọ́run wọlé àwọn má jẹ́ kí kankan sàlàáfíà kó wa. Amina. Gbogbo àwọn ọmọ ìyá mi ní apartment ń bí mo kí yín o mo fi ìmọ̀ kí yín mo fi ṣáádàm kí gbogbo yín àlùfáà àgbààgbà ń dòkó yìí mo kí bàbá wa Zumura ẹni tí o bá mọ̀ yín ni ò ní káwọn tó ní yín lára yín. Ọlọ́run wọlé bàbá wa gbọ́ ọlọ́rẹ̀ wọlé bàbá àgbàlá múnigun wọlé bàbá wa àgbàlá yé gbà mí wọlé bàbá àgbàlá gbàjì má jẹ́ lálàsí. Amina. Ládàáyárí mo kí àwọn ìyá wa alálùbáríkà ń kalẹ̀. Àwọn débẹ̀ ó dẹ̀rọ̀. Ẹ̀mí yóò gùn fún wa màmá. Ọba tó fi ń ṣe ẹ̀dá kùmá mi ẹ̀dùn kò dára mà ẹ̀dá kùn torí Ọlọ́run. Amina. Ọba tó fi ń ṣe àṣẹkùbà àwọn ẹni ire. Kò sẹ́ni tó lè mọ bàbá Agba Olorundare tó ru yín yìí. Kò sí bá ti fẹ́ la mọ̀ wọn tó wo kàrá mọ̀ wọn ta mọ̀ díẹ̀ ní nínú ìtẹ́ yín mọ̀ torí ẹ̀yin lẹ́ ń bá wọn jí lẹ́ ń bá wọn sùn. Ẹ̀yin lẹ́ ń dáná fún wọn ẹ̀yin lẹ́jọ́ ń wá jù ju àwa tá a jọ mọ àtàrọ ọmọdọ́mọ lọ. Ọba tó wá ní ẹ̀sìn yẹ jókòó tó bá dọdún tí ń bọ̀ àníra burú tí ó kàn yín tá a fi tàga yín sẹ́yìn. Amina. Ọlá Mọ̀lánà Sheikh Muhammad Basheer Olorundare. Amina. Gbogbo àwọn yàrá bẹ́ẹ̀ náà mo kí ẹ dákun kíkí yín tóbi jù bẹ́ẹ̀ ìyá wa fẹsọ̀ jáyé Ọlọ́run jà àárín yín pẹ́ insha Allah. Mo kí alájà tí ń fa ti ń bẹ̀ yẹn àti gbogbo àwọn ọmọ ìyá wọn tí wọ́n jọ jókòó Ọlọ́run bá mi ṣàlékún dáadáa fún yín. Amina. Alájà kan bẹ́ẹ̀ náà tí mo máa ń rojú wọn ní social media. Alájà tó ṣẹ̀dẹ̀ láti Mẹ́kà ń jò ní. This is the first time I'm setting my eyes on you and I'm really glad to meet you. Ọlọ́run níjó bàjẹ́. Amina. Gbogbo yẹn àlùfáà wa mo tún yín kílẹ̀ kan àti gbogbo àjọmọ́ pé assalamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuhu. Wa alaikum salam wa rahmatulahi wa barakatuhu. Àfáà Agba olóhùn dúdùn Ọlọ́run níjó bàjẹ́. Àmín. Mo kí Sheikh Abdul Ganiy al-Ikhlasi àṣẹkùbà àwọn ẹni rí. Òsíjọ́ tí ń bá rí yín àbí tí bá rí tẹ́ ń sọ̀rọ̀ àbí tẹ́ ń ṣe wá sí tí mi kì í rí káńsù nínú tẹ́ ń ṣe. Afa Ismail. Ayakumullah. Jẹ́ sílé pààyàn pọ̀ nínú tíìmù kò túmọ̀ pé gbẹ́ ni wá o. Jẹ́ sílé pààyàn pọ̀ nínú tíìmù kan náà kò túmọ̀ sí pé gbẹ́ ni wá. Oníjó máa tutù jù. Ayakumullah kó lè yé ni. Téèyàn bá wọ 9 àtẹni tó wọ 47 wọn èyí ṣẹgbẹ́nu tíìmù. Ẹni wọ náà àti 47 ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àpadà sá burú ò lè bla player títí kọ́ wá ní kò ní wọ 1 mọ́ kọ́ wá ní 9 ni wọ́n fún àbí 10 ní kípà kò possible. Kò sẹ́ni tí ó màmì tí ń bẹ lára jẹ́sí àtúrà bí yàn bá wọ 5 àmọ́ pé defence ní gbá bí yàn bá wọ 4 àmọ́ pé defence ní. Tí ó bá sọ pé èèyàn jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ kò sẹ́ni tí ó lè gba máìkì. Ẹ̀yin àgbàlagbà ń kalẹ̀ síbi lẹ́nu ká sọ ń tàn sọ yìí náà ni. Àmọ́ tó o bá lọ fẹ́ fara wá àwọn tí wọ́n jẹ́ kù fún ìwọ lè má rí ẹnì kankan jẹ́ kù fún. Bí yàn bá lóun fẹ́ fara wéru yín yìí tí kì í bá ṣe pé àwọn tí wọ́n bí yín yìí náà ni wọ́n bírú ẹni yẹn. Ní tí kò máa ń dùn mí lọ́rọ̀ Facebook náà ni pé kò sórúkọ tó ń kálukú lè pẹ̀rẹ̀ ń bẹ̀ ọ̀dẹ ní Mark Zuckerberg yẹn. Bàbá òkè ẹni tí ò tí ì yẹ kó jẹ kó pèrè ń ṣéhù ó yẹ kó sùn kó níjọ́ kejì pé Mark ti yọ ṣéhù yẹn kúrò mẹ́gbẹ́ Taofiki ló ń jẹ. Kásì dọ́dọ̀ àwọn tí ń ta fìlà kọ́ máa lè béèrè pé ṣọ́ ti jáde lé kí ó túrú ẹ̀ náà fẹ́ máa dérú fìlà yìí àbí kó máa fẹ́ ọmọ ọdún àlùkè ń bà yìí. Àyè má máa béèrè irú ẹ̀ ti jẹ́ kí gbogbo wa náà rò pé gbẹ́ ni á. Àmọ́ àǹfààní sì ń bẹ fẹ́ni tí ò tí ì rẹ́ni bíi bàbá ẹni tí ò rẹ́ni bíi kìí ṣe jà kìí ṣe orí ibú àdáwò bẹ̀ ni kí wọn náà má tún ara rẹ bí dépò pọ̀ wà bírú ara rẹ. Mo kí Sheikh Abdul Ganiy púpọ̀ mo fi Ọlọ́run kí mo fà náà ó wà sí dákun ẹ má jẹ́ ìṣòro lófo ó dídí èèyàn ló dúró kì í sábọ̀. Jubatu Zama. Kíru wa igán ràn yàn lọ́bì kan wọ́n gbọ́dọ̀ mọ̀ pé wá bẹ̀ ká má tú aṣọ pé mo lọ́bẹ̀ fúnra mi. Ìyìn sì wó di bàbá Agba Olorundare rí àwálùmọ́ra rí. Bàbá Sheikh Abdul Ganiy wọ́n ní wọ́n fi bàbá Agba Olorundare ṣéèfù ọkọ̀ yín ẹlòmíì ò wà máa wò pé kè nínú funfun. Ọ̀tọ̀ ni kágbà dáàyàn ọ̀tọ̀ ni kéèyàn dàgbà. Ọ̀tọ̀ ni kágbà dáàyàn ọ̀tọ̀ ni kéèyàn dàgbà. Wọ́n wá ní ẹja wo ẹni ó kù lé wa wọ́n ní sọmọdé yìí náà ni ẹni kú bá kú lé náà ní kù bàbá. Ibo ni wọ́n rọrùn yìí lọ tẹ́rù ma bàbá wa pé ṣé yóò sì dé láyọ̀ léyìí. Ẹja gbàgbé pé èèyàn tírín o ó lè tírín bẹ́ẹ̀ mi náà ti tírín yìí ní ti ń bẹ nú èèyàn ju ti ń bẹ lára lọ. Kìí ṣe gbogbo mọ́tò tó sanra ló lẹ́ńjìn tó gbádùn. Ẹni bá pariwo Olorundare ní sàlùbáríkà rí ó kalẹ̀. Wàyábùkọ́ zikiru tula zamani. Ẹ máa bá gbogbo gbàmù insha Allah. Àmín. Wídélẹ̀. Wà kún fi nẹ́ẹ̀sì mísílẹ̀ lọ́kọ́ ìsìn náà fún Ráìdù tẹnu rẹ̀ dá láhán. Orúkọ yín sámi ni ẹ dákun.
ìmọ̀ tí mo lè fún yín tó lè tẹ́ yín lọ́rùn àmọ́ màá fún yín ní ìyá mi. ومثل المسك فهو في المكان. Sheikh Abdul Ganiy 2018 ìyá ni bàbá mi ṣaláìsí. bẹ́ẹ̀ni. ọdún yẹn ni ìyá mi pé 80 ó ti wà bí 85 bá bí 86 báwọn. bẹ́ẹ̀ni. kò sẹ́ni tí màá fún ìyá mi nísìnyí tí n tún gba sàdáàkì mọ́. kò wàláyé ọ̀fẹ́ ni. mo rí pé láìkì sàárà gan. gan. ń fún yín ní ìyá mi. ويبقى ذكره طول الزمان. bá mi Agba Olorundare téèyàn bá fẹ́ ṣàbòsí ẹ dákun torí Ọlọ́run mo ti fẹ́ sọ̀rọ̀ wòlíì Ọlọ́run nísìn ẹ dákun. yọkùnmọ́ lọ. báwo lẹ ti ń sọ lẹ́ǹkan táwọn èèyàn ń gbọ́ ná pé kí wọ́n ẹ dákun mi ìfẹ́ distraction. وكن في الناس. sátọ̀dé tí ó bá dájọ́ Jímọ̀ lèèyàn ti mọ̀. مثل الغيث نفوا. bóde ibà ti lọ láti máa mọ bí mólídì tí ń bò ti rí. ومثل المسك فهو في المكان. a gbọ́dọ̀ máa wọ́n mu ara wa lẹ̀ báyìí pé mólídì bọ̀ àwọn wèrè kan ò fẹ́ ká di mólídì á dẹ̀ dá àtúnṣe lẹ́yìn wọn. ومثل mọ́mọ́ المسك. torí èèyàn bá burú kó pé mólídì ò dá èwo ló wá tún dá mọ́ nínú ayé. tí ò bá sí mólídì mọ́ bó làwọn ọ̀dọ́ mi ò ti mọ̀ pé irú àwọn tó jókòó yìí náà ń bẹ tí wọ́n mọ̀rọ̀ sọnú ẹ̀sìn. bàbá Agba Olorundare al-Ikhlasi ẹ dákun tí bá ti ń wí orúkọ ẹ̀ máa pe Sheikh ṣe mọ̀ pé Sheikh táwa fẹ́ wù nǹkan ní òsàn wọn di Sheikh a fẹ́ múná lára wọn ni mo ṣeun ìwọ tó ní gbọ́ tuntun yẹn oríire ó pè jálẹ̀ àmín. o ṣeun àfa dáadáa ẹ rí mi kí n tó lọ afa lẹ́wùsá. wàláì máa fún yín lówó mo fi Baba Olorundare gbọ́dọ̀ fún yín àwọn ìṣọ́jú. ẹ sì máa fún ọ̀gá yín nù rẹ̀ ẹ dáná ni. ó lè máa pọ̀ o kẹ́ máa rí tí owó kẹ́ fi sanwó lé o. ẹ sì má gbé bàgánú ẹ ẹ má gbé bàgánú ẹ o. àbí wo ni bàbá Agba Òkín káfà máa pélé pé ẹ dá ọbẹ̀ nù ń má déhùn mi ṣe wàláhì làásì. bàbá Agba Olorundare yẹn pé Sheikh ẹ rí àwọn ìyá mi gan rẹ́rìn wọ́n mọ̀ pé jìgànjìgàn mo fẹ́ sọ̀rọ̀ pa rẹ̀ wọn. odidi àfa tó kú ònú àfa maf'ul ma'ahu. ẹ dákun. fáìlì la fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí wa kullu fa'ilin marfu'un bi dammatin adh-dhahira. baba la mahalla lahu min al-i'rab. kò sórúkọ Ọlọ́run tí ó gbà kẹsìrì àfi tabakọ̀ bẹ́ẹ̀ fún bó ti ń wá. bí wọn bá sọ pé Abdul Jamiu ó tún lọ. torí pé Ọlọ́run yẹn maf'ulu ni ó máa gbà rọ́fún ni. Olorundare kọjá àfa àti ẹ pé torí lágbájá ò sí ilé ẹja kóhun. òun gangan ni kì í sílé tí ó pé ó dá mo mú lágbájá ẹran lọ́bẹ̀ èmi náà wọ́n rí wọn. ó dùn mí porúkọ lẹ́nu mi ń gbọ́ bóyá torí orúkọ yẹn jẹ́ orúkọ Yorùbá. kò jẹ́ kẹ́lẹ́ omi mọ̀ torílẹ̀ Yorùbá máa ṣàbùsí. tírú Baba Olorundare yẹn bá wá láti irú bíi Burkina Faso àbí wọ́n wá láti irú Mali irú wọn ni wọ́n dìídì gba odidi ìlú fún. àwọn tí ò ṣe kàrámọ̀ tó wọn ń pọ́n wọn. bàbá Agba Olorundare o sínú àwọn àfáà tí ó máa pé èmi ni ò jẹ́ káyé mọ̀ páwọn ni. mo wá kí ilé náà lára ìjókòó bàbá àgbà Al-Khalifa. Sheikh. mo sọ fáwọn èèyàn kan mo lé mi èbínú tí wọ́n bá sọ pé Ibrahim èwo àbí tí wọ́n sọ pé Sheikh Ibrahim báwo kí ni mo fẹ́ bínú sí torí ẹni yóò sọ fún mi pé Ibrahim Inyass lòún bá wí. Ibrahim sì pọ̀ bí yẹn bá sọ pé Sheikh Basheer èwo à ní bínú wí délẹ̀ ká mọ̀ yìí tó ń wí. gbogbo ẹ̀yin mùrídìí ẹ má bínú má tẹ́nìkan bá sọ pé Olorundare wò ó lè jọ Olorundare tàdúgbò tiyan orúkọ máa ń jọra kìí ṣe gbogbo oríyọmí lórí yọ o kìí sì ṣe gbogbo ọmọ òun mi náà ló foyún lẹ̀. ó di iṣẹ́ tó mẹ́wàá. bí ohun tí mo wí yẹn. kìí ṣe gbogbo oríyọmí lórí yọ kìí ṣe gbogbo ẹni tó mọ òun náà ló foyún lẹ̀. àìmọye Adésínà ti ń ṣí géètì. kí ni wàá ṣe ó sì náà ni o. bàbá gbogbo àwa mùrídìí ni ká lọ mọ kí mọ bàbá yìí àwọn tí wọ́n ṣe èèyàn bíi tiwa tí wọ́n jẹ́ àwọn arwahul awliya wọ́n dábàá bọ́ Olorundare mọ̀gbà wa tọ́lọ́run fún Olorundare. gbogbo òṣèmí wọn àṣkárù ni Olorundare kọjá ẹni téèyàn kan fẹnu ṣáàtà lásán pé ìmáàmù bì kan àbí chief ìmáàmù kan àbí kí a máa sọ pé àfáà kan ṣá Olorundare tí ó máa bọ̀ tí gbogbo ẹni ó dá nǹkan mọ̀ ó dìde dúró ẹni bá jókòó tún náà ró mọ́. sọmọ pé ká ní wọ́n fún mi lọ́wọ́ wíìdì kìláàsì yẹ pèsè bí yóò pọn wọn tẹ́lẹ̀ náà mùrídì Sheikh Tijani ni mí wà mùrídì Maulana Sheikh Ibrahim Inyass
àmọ́ wọn ò fi kọ́ wa ń lé ta ti jáde pé ká ṣàbòsí wìláyà tá a bá tún rí tó tóbi yìí tí o bá tóbi ní ẹjẹ́ àjọ fẹnu bá mama ní kò sá àfa àmọ́ tí gbogbo àfa àbá ti kú tán lójú rẹ lọ bá wọn lọ́rùn. gbogbo àmùrídí tá a bá tiẹ̀ lè dàbí Olorundare àgbà ẹ jẹ́ ká wọ ọ̀rọ̀ àfọ̀ ńlá mi Al-Wardi tó sọ pé la taqul qad dhahabat arbabuhu kullu man sara ala darbi wasal. la taqul qad dhahabat arbabuhu kullu man sara ala darbi wasal. ọ̀rọ̀ mi ò ní jọba àwọn lọ́jọ́ ìṣòro. kullu man sara ala darbi wasal. àtúrà àfààyàn rí pé àwọn èèyàn ti fẹ́ máa kọ́lẹ̀ kò sẹ́ni tó fẹ́ ṣàṣàrò mọ́ gbogbo ẹ̀rù tí ń bá kó wá ni pé èmi náà fẹ́ lóru ọkọ̀ tàtúrà ń lò èmi náà fẹ́ lórúkọ bíi bàbá àgbà òkín èmi náà fẹ́ lo mọ́tò ńlá bíi wáládùn Inyass èmi náà fẹ́ lórúkọ ńlá bíi bàbá Agba Olorundare ìbẹ̀rù yẹn ò jẹ́ arántí pé orúkọ Ọlọ́run tọ́lọ́run fi ń di ara èèyàn padà kò sẹ́ni tí ó jí lóru nù wáyé àtẹ̀mí tí ń sọ̀rọ̀ tó bá jẹ́ wákàtí méjìlá fẹ́ fi ṣàdúrà bàbá ìdajì wọn bá bíntín la fi yan náfìlà tó jẹ́ tọ́lọ́run yálà tí fún mi lówó lókùtà ń sá gbogbo yíwùn tẹ̀ ni bàbá Agba Olorundare pàtì Ọlọ́run yẹn gangan ló fẹ́ mọ̀ nígbà tọ́lọ́run wá di ara tí wọ́n tán gbogbo nǹkan ni wọ́n ń ṣerú sọ Olorundare lèmi ṣe ń sọ fún gbogbo ọ̀dọ́ bíi tèmi náà àwa tún sì ní chance o àìsùn ó jẹ́ kó túra wa lọ́rùn báyìí o bó ṣe nescape la mu mo máa ń sọ̀rọ̀ fẹ́ nìkan mo ní nínú àwọn àlùfáà sọ̀rọ̀sọ̀rọ̀ àti gbogbo tí ń jẹ̀rọ òpó náà mo ní mi mẹ́ni tó sùn tájù ẹ̀yin ìyàwó ẹ dákun wọ́n á ní kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀ mo láwa lẹ́ẹ̀ máa rí lọ́sàn-án lẹ́ẹ̀tún máa rí lóru àfa tẹ bá pè lóru tí nọ́mbà rẹ̀ ń switch off fún gbogbo gbà bóyá kò mọ tí ń jẹ̀jẹ̀ àfa kọ́ wá bí léèrè pé ni mo pa fóònù mi ni pa fóònù bíi bó o níwọ̀ tí ò sígbà tí kọ́ọ̀lù gidi ò lè wọrí fóònù rẹ̀ ọ̀dọ̀ Olorundare náà láti máa ríru wọn lọ́tún lọ́sì yóò ti máa ṣe bí ẹni tí ó lè jẹ kankan tán gbogbo nǹkan ló mọ̀. kullu man sara ala darbi wasal. kí lè ṣàdúrà. kullu man sara ala darbi wasal. ẹni bá pe Sheikh oríire rẹ̀ ó kalẹ̀ pé Sheikh ẹni bá lè nàró lórí ẹsẹ̀ rẹ̀ láti pọ́n bàbá Agba Olorundare ilé kó pe Sheikh gbogbo tó sùnú àlámọ̀ wa yóò nàró. ẹjẹ àjọkò lẹ̀ bàbá àwa kì í tẹ́tẹ́ ní ìrẹ́lẹ̀ fún wa tẹ́yìn fúnra ara yín jẹ́ káwọ̀ ọ̀dọ́ mọ̀ pé àwọn àgbàlagbà kù tíyàn lè fara tì kì í ṣe gbogbo àgbàlagbà ní ó jókòó tá balance lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báwọn láwàtà ti bá orúkọ Ọlọ́run débi pé àwọn àfáà kan bẹ tọ́ba ilé fèrè gba èrò pọ̀ ìsinmi fún yàn gbogbo ọjọ́ tó bá ń sa àwọn lọ́n sá fún táfà mi ó dòde tó máa náwó síyàn lórí báyìí pé ọ̀là àlùbáríkà mélòó ń tiẹ̀ ẹ̀yin lẹ jẹ́ àmọ̀ pé kì í ṣe gbogbo ẹni tá a bá ti sọ pé kò da náà ni ò da gbogbo àwọn ọ̀dọ́ ẹ dákun ẹja wo mìíràn ọ̀rọ̀ iPhone kọ́ rè mọ́ ọ̀rọ̀ agbádá tó wọ́n kọ́ rè mọ́ ṣé tó bá kù wà tọ́lọ́hún náà ṣàfàní ọ. bó bá kù wà tọ́lọ́hún ṣàfàní ọ. mélòó laṣọ tọ́lọ́hundare wọ̀ wọ́n ń kó wá tó pọ̀ kò sí ohun tó kàn pẹ̀lú ẹ̀ ni mélòó ni mọ́tò tọ́lọ́hundare gùn lẹ́ni tí ní ẹsẹ̀ rẹ̀ yájú tírẹ́nì lọ mélòó lówó tọ́lọ́hundare kó pamọ́ sílé lẹ́ni tí ń pàṣẹ owó fáwọn èèyàn tí wọ́n sì ní ohun tí ò gbọdọ̀ máa ń ní lọ́dọ̀ òun lọ́lọ́run tọ́lọ́run sì sọ̀rọ̀ ẹ̀ díwọ́n gbogbo ẹni bá fẹ́ dàbí bàbá Agba Olorundare àfi káà náà lọ wọrú wa ẹ jẹ́ n sọ kàrámọ̀ wọn kan tí mo gbọ́ lẹ́nu bàbá tó bí èmi fúnra mi torí tí n bá sọ kàrámọ̀ yóò wá dàbí pé wọ́n sọ ohun tí mò ń sọ ẹ sí mi lẹ́nu ọlọ́mọ kan sunkún níjọ́ tó ti bí ọmọ òkókó ni máa ń sunkún gan ohun tí sì ń pa á lẹ́pẹ́ mọ́ ọmọ tí yóò lè sọ pé nǹkan báyìí ní í ṣe mí ìmọ̀ máa ń sunkún gan gbogbo ògùn ni wọ́n fún kò dákẹ́ gbogbo nǹkan ni wọ́n ṣe máa ń sunkún náà ni ẹnìkan wá gbọ́ pé wọ́n ní bàbá Olorundare ń bẹ ẹ já lọ bẹ wọ́n wá gbé ọmọ náà lọ bẹ àníyàn wọn Ọlọ́run ti jẹ́ kí bàbá rí kí wọ́n tó dé wọ́n ń gbé ọmọ lẹ̀ fún bàbá báyìí pé ọmọ yìí ó sunkún dẹnu ọ̀nà ni o bàbá tẹ́wọ́ gbọmọ náà báyìí láì tí ì wí nǹkan kan ó sì dákẹ́ ẹkún ṣé dáàdi tiẹ̀ náà lè ṣe rí yìí mò ń bọ̀ tí dáàdi rẹ gbé èkúté lórí múmbàrí tí ń pariwo pé wọ́n fẹ́ pa mí ni ẹ̀jẹ̀ àtẹwọ́ ká ṣàdúrà fún Abdul Ganiy. ìyókùn mú lọ. èmi ó sì gbowó ẹ mọ̀ ní tí fi gbowó àwọn tó sanra tá a gbà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ní ní dárúkọ ẹnìkan ẹni bá nífẹ̀ẹ́ yín ní òmu wa ẹ mọ̀ di bàbá àgbà Al-Ikhlasi kò da fáfá kan kọjá ẹ má bùn mí lówó mọ́ mi mọ̀ bí yóò wà níbi kó náwó o kò sì sí mọ́sálásí tá a kọ́ tó fáìn tí ò ní kóló. kò sí mọ́sálásí tí ń bẹ tí ò ní kóló.
ikú ò ní pa yín ẹ ṣeun bàbá àṣọ̀fọ̀ níbí ọmọ yín náà mọ bí tí ń gbà tó bá wọ́dọ̀ kó wa náà yóò máa kí Ọlọ́run dáre kò sẹ́ni tó bí ire kó má dìde náwó kò sáfà tó dá fún kọjá má bùn mí lówó mọ́ o àbí bẹ́ẹ̀ kọ́ ni wákà ní wà dá fún Sheikh ibi ijó wákà òun ẹni bá wá fẹ́ràn wọn sáwọn ilẹ̀ yẹ sí àbẹ́mi kó wá yẹ wá sí ẹni bá fẹ́ràn wọn kó wá yẹ wá sí àbí bẹ́ẹ̀ kọ́ ni bàbá imam ẹ máa pé afa abẹ́ kì í jó wákà ní Ọlọ́run dáre kò gbà kankan jẹ́ ó wọlé ẹ pé afa wa kò ní rí nira afa wa kò ní rí nira. ìyá mi ìyá wa ẹ̀mí yóò kù fún wa ẹ dákun ṣé òde yìí dùn àbí òdùn gbogbo tí ó bá jẹ́ oníṣẹ̀lẹ̀ àtúrà afa wa kò ní rí ni bàbá àlefa ẹ̀mí yóò kù bàbá ẹ ṣeun. Sheikh Abdul Ganiy yóò ní rí nira ẹ wí dáadáa èkó ní Tajuli Adabi ni wọ́n sọ bẹ́ẹ̀ ìyàwó Agba Olorundare bàbá òkè Tajuli Mu'minin ta ló mọ̀ ẹgbẹ́ kù lèmi ẹja gbó bóyá kò ní rí ni Tajuli Mu'tekina lọ sọ bẹ́ẹ̀ bàbá wa kò ní Sheikh Adam ni wọ́n sọ bẹ́ẹ̀ bàbá wa kò ní mọ̀lánà oníbàjẹ́ Fadilatul ni wọ́n sọ bẹ́ẹ̀ bàbá wa kò ní Sheikh Kíláàsì àwọn lọ sọ bẹ́ẹ̀ bàbá wa kò ní Sheikh Kíláàsì àwọn lọ sọ bẹ́ẹ̀ ayọ̀ mashallah Sheikh Kíláàsì àwọn lọ sọ bẹ́ẹ̀ bàbá wa kò ní rí ni dáhùn zamani àwọn lọ́sọ̀ọ́fẹ́ àbí ẹ̀kọ́ kò ní bóyá àtàmọ́tì láyé lè bá gidi ṣé àtàmọ́tì láyé lè bá gidi bó ti ń dára yìí gbogbo kalẹ̀ àtàmọ́tì láyé lè bá gidi bó ti ń dára yìí àlòdùn mọ́ mi. Ọjọ́ mi ní ọjọ́ ìwọ, òye ayọ̀, òye tún mi dé, òtún lónìí ká tún mi ṣe, ìfà lónìí ká fà mí mọ́ra o, àìwé inú kọrù agbárí, Ọlọ́run dákun máa padà lẹ́yìn mi. Kò máa gbàgbé ọ̀rọ̀ bá kẹsàn-án. Mọ̀wúlánà mama Agba Olorundare mama mẹ́gẹ̀. Ọlọ́run bá kẹ́ bàbá rẹ̀, Ọlọ́run bá kẹ́ bàbá rẹ̀. Olorundare àfàgbà, Ọlọ́run bá wa kẹ́ bàbá rẹ̀. Olorundare àfàgbà, Ọlọ́run bá wa sílẹ̀ wálé. Mo kí alfa ìgbà Ojúbọ̀tún Zaman ọlọ́ba wa sọ wọn dé bẹ́ẹ̀ tù lọ́la wọn ni Ọlọ́run lọ́la Al-Qur'ani la hawla wala quwwata. Mo kí khalifa bàbá àtúrà ọlọ́jà rí pẹ́.